لنا أبقانا رجول ومددا وارفع روحي إلى أوساطكم بلغوني ومد اليدا بلغوني ومد اليدا بأمير الروح في عالمكم وبالأكبركم مددا نزرة الأرواح عني مكسي شيخنا المعروف فينا سندا شيخنا المعروف فينا سندا نحن بالله إذنا لا بمالي ومنصبي كل ما رمز لنا حسبنا الله والنبي نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رمز لنا حسبنا الله والنبي إن قومي تجمعوا إن قومي تجمعوا RMQK Kẹ́mi dáadáa kọ́ lè bá gbọ́ kó kárí ilé RMQK RMQK lánàá bàálí ibi jàmú kúlù jàmú muhannasu. نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رمز لنا حسبنا الله والنبي سلام على الأرواح جميعا سلام على الأرواح جميعا سلام على الأرواح الحكيم سلام على الأرواح الحكيم يا رفع يا إلو يا روح الحكيم يا مركة يا إلو يا روح الحكيم يا كويكو يا إلو يا روح الحكيم يا كشف يا إلو يا روح الحكيم سلام عليكم رفيق مقرب أذكى وعلى الهدى في كل حي يا حي لا يبلغ كل واصفون قاته صفتكم ذوي صدر معالي يا من يتحرك على البياء يا روح الله سكوت القدوس رب الملائكة والروح. adúpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ ká jọ máa ń pọ̀ ká dúpẹ́ o ẹ jẹ́ àtúnṣọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí o. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run tó ní kí ọ̀rọ̀ tiwa ó rí báyìí ní níjọ́ tí a ti wà nílẹ̀ yìí mi ò rò pé ẹnu ẹnìkan kò lẹ́nu àwọn àfáà lórí ẹnìkan rí láyé yàtọ̀ sáré MKK nìkan. Inshallah. Mo rò pé ìní wọ́n de wa mọ́ ni àti pé etí rí ilé ni mo rò pé ń bá wa jà ní aṣọ olólùfẹ́ wa ní èmi rò pé tá a bá ti ń lóde àwọn èèyàn máa yà fún wa wọ́n máa sá fún wa ní àṣírí mídíà náà ti ń tan kámẹ́rà náà ti ń halẹ̀ àṣẹ nínú kọ̀rọ̀ lásán ni bí nǹkan bá dáyàn lójú èèyàn máa ń gbé síta gbangba ni èèyàn kì í ké nínú kọ̀rọ̀ ayé àfi tí yóò bá jẹ́ nǹkan tó o bá tó gbéra ẹni òun nìkan là yóò máa já ṣùgbọ́n tó bá dára lójú wa sọ níwájú gbogbo everybody pé àníṣẹ́ nǹkan kan lè yíwọ̀n tó ń da gbogbo àwọn àfọwọ́dé sùn fíláàmù lórí ọ̀rọ̀ yẹn torí pé mo sọ pé àwọn tí mo kọ́ wọn ò tó gáúsù
pé tó jẹ́ gáúsù kò tó wọn wà láì òótọ́ mo sì sọ tuntun sọ lọ́rin Ìlọrin mo sún wáyé bàbá àníwọ̀n tó gáúsù ò tó wọn sẹ́ ẹ̀ tẹ́ bá pè gáúsù sẹ́ńtúrì àti kútùbù àti àkìtọ́bù sẹ́ńtúrì kò táwọn tó kéwú tó kẹ́kọ̀ọ́ rù arínlábẹ́ wa tó wá yá sí pé irọ́ la wá ń pa ní tẹ́mi láìkì ní ìjọba ní pé wọn kì í fẹ́ kí ẹ̀ máa lé nínú kọ̀rọ̀ ẹ tró challenge sáré kó wa sẹ́ ẹ jájọ pàdé ta gbangba mo sọ lọ́dọ̀ kọmíṣánná of police wa lẹ́kọ̀ọ́ mo ní wọ́n láwọn tiẹ̀ ní fíìmù táwọn sì máa ń dánrú ẹ̀wò mo ní táwọn fẹ́ nìyẹn ẹ má jẹ́ ká máa lé nínú kọ̀rọ̀ mọ́ àmọ́ kẹ́rẹ́kẹ́ mọ̀ ẹgbẹ́ ká tó lè sọ̀rọ̀ kan wọ́n tó wa ni wọ́n bú wa wọ́n bọ́gà wa ni tí ò bá rí bẹ́ẹ̀ àní dánrú ẹ̀wò a kì í ṣaláàdì fi ọmọ a sì bàjẹ́ tó rọ́mọ àwọn àgbàlagbà ní wá wọ́n sì tọ́ wa dáadáa ṣùgbọ́n tó bá lọ́gà mi ò jẹ́ nǹkan kan máa ní gbogbo tó ní láyé àtọ̀ mi ò jẹ́ nǹkan kan bí ẹ sì jẹ́ nìyẹn. àwọn adúgbò fọlọ́run ìdí ìyẹn wà fún mi ẹgbẹ́ kò sí gbégè sí ní tí wọ́n gbé dání tí wọ́n bá pariwo ẹ̀ wọ́n ṣe pariwo wa wà láì wọ̀n ní gbé ẹmọ láyé ní wàá fi mọ̀ ẹgbẹ́ nígbà yẹn gan lè ló wá kó àwọn asúnní sí ni wọ́n mo lè máa ṣe wọ́n màdá kìíní ìdúró mà pé wa o ọlọ́run adúpẹ́ o ọlọ́run tó tó tiwa báyìí adúpẹ́ fún ẹ o. Alhamdulillahi rabbil alamin. látara adúpẹ́ fún ọlọ́run mo kí ọ̀gá wa àgbà níbo wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n parọ́ mọ́ wa sísí wọn lákì í ká níbi wọ́n lá àgbọ̀ lọ́hùn gbọ́ wọ́n sì parọ́ ìrọ́nà sí ìjọba lóòótọ́ kò sí pọ́blẹ́mù látàrí kí ànábì wa Muhammad mo kí ọ̀gá wa ànábì wa Suleiman alayhi salatu wa salam. nígbà tí bàbá wa sọ̀rọ̀ ànábì Suleiman lẹ́ẹ̀kan mo wá wojú barista Ridwanullah Ọlágúnjú mo wá sọ fún wọn pé mo ní àáfà bàbá mi ló ń sọ̀rọ̀ ànábì Suleiman yìí àbíkẹ́mi náà tún kéwú lọ́dọ̀ wọn lórí ọ̀rọ̀ ànábì Suleiman níbi tí kéwú. níbi tí kéwú. underline níbi tí kéwú. bọ́n tó ní pé fíìdì tẹ́mi jókòó sí ní ilé ànábì Suleiman gangan. alayhi salatu wa wọ́n á salam. sọ fún ẹ pé ọlá ẹgbẹ́ kò sáyè bí ọ̀rọ̀ tí bàbá wa sọ ìbá tí wọ́n á dáná sí lórí ẹ̀ nítorí pé ànábì Suleiman àwọn èèyàn ti kọ oríṣiríṣi tírà tí wọ́n ti parọ́ mọ́ ànábì Suleiman gan àwọn tírà yìí náà la sì máa rí láta máa kà wọ́n parọ́ gan mọ́ ànábì Suleiman o láì mọ iye irọ́ ṣùgbọ́n yẹ kẹ́ ẹ mọ̀ yín pé kí Al-Qur'ani tó lè fọ ànábì Suleiman mọ́ wípé mọ̀ káfàrà Suleiman wọ́n ti borúkọ ẹ̀ tẹ́kọ́ ṣe ń borúkọ wa jẹ́ ni. Bọ́lá ti sọ pé mọ̀ káfàrà kí Suleiman náà kọ̀ọ̀dọ̀ wọlé yìí. Ṣé bá ní Suleiman náà tàdá sọ́ọ̀rì Suleiman náà tèmi ni? Mo ní báyìí káfàrà Suleiman wà wọlé. Ayé agún wọn náà. Suleiman eléyìí Suleiman ọlọ́lá ni ọlọ́lá yóò sì ní parẹ́. Àmín. Ọlọ́run wọlé agbẹ́sì kò tẹ wọlé sí. Ọlọ́run wọlé agbẹ́ jẹ́ Suleiman àsìkò náà lè sì wọlé sí. Suleiman náà yóò wá sí Suleiman lásán o. Ó tún wá ní màláìkà nù. Alhamdulillah. Àwọn ẹni tó lo màláìkà bí ìbá ṣe ànábì Suleiman. Allahu Akbar. Mo ọ̀tẹ̀tíkẹ́ẹ̀tì Suleiman Alao Màláìkà. Ọlọ́run fún àlùbáríkà sí. Àmín. Ẹni wọlé láéláé. Àmín. Nínú Suleiman Alao ti ní kan lórí kó tó di bàbá láyé. Olùwọ́n gbádùn kan. Ẹni kébì náà gbọ́. Àwọn akọ ẹni àdàpọ̀ sí táwọn èèkọ́. Alhamdulillah. Alhamdulillah. Ọ̀tá kò ṣẹ̀dí àlọ́dọ̀ mi. Alhamdulillah. Ṣẹ̀dí àtẹ̀gbẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. So látara bẹ́ẹ̀. Alayhi salam. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀nà ọwọ́ mi fún ara rẹ̀. Ẹ má wọlé ẹnìkan kó àwa ni. Ayé agún wọn So náà. látara bẹ́ẹ̀, mo wá kí olúwa mi, bàbá wa Ruhul Akbar, Asheikhul Akbar, abiyamọ tòótọ́. Gbàtàríwo náà pọ̀ mo ní bàbá ẹja jẹ́wọ́ bá a ṣe jẹ́. Bàbá ní àgbẹ̀dọ̀ jagun bí ẹrú. Tó bá ló fẹ́ pa èèyàn mélòó ló fẹ́ pa. Abiyamọ ni kò jẹ́ eré èèyàn káwọn èèyàn kì í pé èèyàn ńlá látara ẹ̀. Má jẹ́ ẹni tí àwọn èèyàn máa rí bànújẹ́ lára ẹ̀. Jẹ́ ká yé pẹ́ lóríṣiríṣi orúkọ ṣùgbọ́n jẹ́ kọ́ nípa àwọn èèyàn ń yè látara ẹ̀. Inú èmi dùn lónìí pẹ̀lú bí ìjòkó yìí ṣe rí. Gbogbo lánàá pátápátá rẹ̀ ń dùn lọ láì. Wàláhì àwọn tọrọ àwọn ẹlòmíràn náà tọrọ ẹ̀ ó mọ̀ nínú òkun ẹ̀. Pé ìjòkó náà yìí lé ní o, ààrẹ ń dùn kẹ̀tẹ̀ ẹ̀kú yìí náà, òun náà ló lọ láì. Ọlá arúgbó ya ìlú lọ́lọ́run fi ṣe. Ọlá amọ́kàtà ya ìlú lọ́lọ́run fi ṣe. Ọlá akọ́ìkọ̀ ya ìlú lọ́lọ́run fi ṣe. Ọlá akásùn ya ìlú lọ́lọ́run fi ṣe. Torí pé níjọ́ tí gbogbo rẹ́rẹ́ rún ààrẹ nìkan kan àwọn ẹ̀mí ọlọ́run nìkan la rí. Níjọ́ tá kan sì ní fún ara wọn táwọn náà wòye pé ṣé àníkù nínú ayé ìbáyìí.
àwọn ẹ̀mí ọlọ́run yìí la pè wípé ẹ̀yin ẹ̀mí ìtẹ́ ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ lóòótọ́ ẹ jẹ́ ó rí bẹ́ẹ̀ wàláhì ó sì rí bẹ́ẹ̀ ìyẹn làwa fẹ́ kọ́lọ́wọ́ wọlé àti tóbi ẹ̀ bó ṣe ṣe àwọn ẹ̀mí náà ní àánú fún wa kó má sọ wọ́n di irin iṣẹ́ àlùpàtì. Àmín. Bí wọ́n bá ní àtẹ́ kó lọ dàìjẹ́sì àdúrà yẹn kó má ṣe wọ́n ní irin iṣẹ́ àlùpàtì. Màtí túùlù ni wọ́n fún wa túùlù irin iṣẹ́ tá à ń lò. Ibi ọlọ́run eléyìí lè sọ ọ́ nírọ̀rùn túùlù ni wọ́n wọ̀nyí iṣẹ́ téèyàn ń sìn. Àwọn akọ́kọjá ká ṣe spiriti náà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ dájọ́ wa láì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ọlọ́run á tún dáhùn. Àmín. Èmi náà ni ẹ má wọrí èmi ni èmi mọ̀ ẹ má wọrí ẹ má ṣe wàhálà. Kíjọba tó dájọ́ wọ́n á béèrè lọ́wọ́ yọ pé rojú ẹnu ẹ̀. Tí ẹ bá lọ́dọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá ọlọ́run ṣe wà ní wọ́n bẹ́ ń kalẹ̀. Wọ́n á ní kéde kọ́kọ́ kọ statement ẹnu ẹ̀ kalẹ̀ náà wọ́n yìí dájọ́ èèyàn. Àwa ni mo rí tó yá sí pé àká àti ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kálukú kan ń dájọ́. Wallahu ahkamul hakimin. Látara bẹ́ẹ̀ Ìlọrin mo wà yìí mi gbọ́dọ̀ máa sọ̀rọ̀. Tí n bá sọ̀rọ̀ ń bí ajẹ́ pé mi kò confirm ara mi. Iwájú àwọn àfa àwọn mùsùlùmí wáyé. Mo ń ṣe kọ̀rọ̀ Ìlọrin ìta gbangba Ìlọrin láwa yìí. Àwọn olú Ìlọrin ni wọ́n jókòó yìí. Iyyakumullah. Ọlọ́run jáde àwọn àfa. Àmín. Mo fi kí olúwa mi bàbá wa Ruhul Akbar Sheikhul Akbar Ma'ruf Salahuddin Abolade Adáwòbújà. Allahu ilaha illahu Allahu jalla jalaluhu adamallahu hayatahu. Mo kí wọn mo fi wọ́n kí àwọn ẹ̀mí ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin kí àwọn àgbọ̀nsìn mi wá jókòó sí tòsí Channel of Success jókòó sí tòsí torí kọ́rọ̀ mi lè bá yá. Channel of Success. Kọ́rọ̀ mi sí tòsí kọ́rọ̀ mi lè bá yá. Àbáwá kéwọ́n ńlá ń pè yín. Látara bẹ́ẹ̀ mo wá kí bàbá Mudirul Markaz Sheikh Habibullah OON Adam Abdullahi Ilori. Adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ kẹ́mi àfa wa gùn. Ọlọ́run jẹ́ ara àfa wa pẹ́. Látara kíkí bàbá Mudirul gba àfa àti ọkọ wa àwọn tíṣà tí wọ́n kọ́ wa níwèé mo ní ẹ lọ fi kún ìwà ọ̀dàlẹ̀ ní kẹ́ máa ṣàdúrà fáwọn àfa àkẹ́mọ́nà tí àwọn tíṣà ẹ̀dẹ̀ ń sọ òyìnbó ẹ appreciate wọn mo ń ṣiṣẹ́ kékeré ní kéèyàn kọ́yàn gbogbo àwọn tíṣà tó ń kọ́ wa ọlọ́mọdé bàjẹ́ fáwọn náà tọ́ wọn. Látara bẹ́ẹ̀ mo wá sọ̀kalẹ̀ sórí ìdókòlẹ̀ yìí mo kí àáfà bàbá mi bàbá tí wọ́n bí mi bàbá Kéwúyẹmí Ìlọrin ni wọ́n ti sọ wọ́n Kéwúyẹmí Gbàdàmọ́sí làwa ń jẹ́ àwọn ilé Bàtúrè ni àáfà bàbá mi ti sọ bàbá mi ní Kéwúyẹmí bàbá wa tí wọ́n jẹ́ àáfà fún bàbá wa Sheikh Salimon lórúkọ wọn bàbá Sheikh Salimon Bàtúrè àfọ oníwàásù mo máa ń wálé bàbá tó bí mi máa ń sọ pé bá mi pọ́n àfa mi lé èyí ló jẹ́ kí jùlọ yẹn pọ̀ lórí tèmi náà láti máa pẹ́ ní àgbàlẹ̀ nínú ilé tí wọ́n ti bí mi a máa ń pọ́n àfa wa lé mi kí wọ́n á rí ìjòkó àwọn àfa bàbá àfa mi níjòkó kán wá lé mi lọ̀rọ̀ kàn kí wọ́n á ní mo sọ̀rọ̀ ní ọ̀dà àlùbáríkà nù ètò àlùbáríkà náà ní ká dá ọlá padà fáwọn tó lọ́lá ọlọ́mọdé ó bàjẹ́ fún yín sá ọlọ́dẹ kárí yín pẹ́ fún bàbá mi kí ó yẹ mí mo fi kí yín ọlọ́dẹ kárí yín pẹ́ sá látara bẹ́ẹ̀ bá ń bà tí ò ní mo kí yín ẹ dákun bàbá wa yálẹ̀ tí wọ́n á kí ọ̀gá wa Sheikh Suleiman Sarumi Salati hamizakumullahu wa rahmatuhu ọlọ́dẹ kí ẹrọ́gà wa pẹ́ ọlọ́dẹ kẹ́ mi yín gùn bàbá ẹ dákun ẹ má bínú ẹ̀jú báyìí lọ àsìkò ọgbọ́n àbá pé kí wọ́n tẹ́ mi lọ́rùn àmọ́ àsìkò ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run ẹ̀dàkùn mo kí o gbẹ̀yìn afá àwọn ẹ̀dàkùn má bínú ẹ̀dàkùn bákan náà mo wá kí Al-Muhami níjọ́ tí gbogbo àwọn èèyàn ń dìnnà yẹn wa nígbà táyà wọn ń já Al-Muhami ò dìnnà yẹn wa àwa náà wà gbọdọ̀ dìnnà yẹn wọn nígbà yẹn mò ń sọ fún láwọn èèyàn rò pé máa tán wọ́n rò pé fíìmù tó máa ń wò tán ni wọ́n mọ̀ ẹgbẹ́ fíìmù yẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ọgbẹ́lọpẹ́ ẹ̀mí àgbà ní tí ìbá dálẹ̀ ayé mi gbọdọ̀ adé jà wàláì bàbá ní kéwú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn afáàyàn náà kò borí lẹkẹ pẹ̀lẹ́ afá ìgbésí yọ yẹn. Abiru Shababi. Abiru Shababi àbí. Mo láì torí yín púpọ̀ ọlọ́wọ́ ní kí pẹ̀lẹ́. Sọ ọlọ́wọ́ jẹ́ ògbàjẹ́. Ọba wa Al-Muhami ọlọ́ba àdúgbò fún yín ọlọ́ba wa kí kọ́lọ́wọ́ láì fẹ́ gbogbo ìgbà tẹ̀ kàn ń fẹ́ wa kọ́lọ́wọ́ bá aṣàlékún oore fún yín sá. Ó fi kí kí àwọn afáwà ìgbà níkàlẹ̀ ẹ dábẹ́ má bínú o mi ò ṣe tàrí fún o gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí o ẹ̀yin bàbá wa ẹ̀yin àfa wa ọlọ́run bá wa kí. so látara bẹ́ẹ̀ mo wá kí
àwọn àfa àwọn ọlọ́lá àwọn onípò nínú ayé ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní gbàgbà lọ́wọ́ yín. Àmín. àwọn ẹ̀mí kan bẹ tí wọ́n bá ń pe orúkọ wọn léèyàn lórí púpọ̀ púpọ̀ ọlọ́run máa ń gba ìgbà lọ́wọ́ báyìí ọlọ́run wọlá pé èmi àti ríra lẹ́nu èmi sì mà nìkan sí já nìkan sí mímọ́ mi wọ́n sì mọ ẹ̀yin náà bẹ́ẹ̀ mi náà ṣe mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wọ́n ọlọ́run ní gba ìgbà lọ́wọ́ yín. Àmín. látòrí aláàjì wa àbùkẹ́bí ra ṣe pa ọlọ́run wọlá dáadáa yín gbogbo ìgbà àti ìfẹ́ kọ́lọ́mọ́jì ó bàjẹ́ fún yín. Àmín. bákan náà mo kí aláàjì wa lọ́tọ̀ bàbá wa Sheikh Alhaj orí ni kéwú orí ni mọ́ọ̀lù orí ni dọ́là ọlọ́run ní jó bàjẹ́ láéláé kọ́lọ́mọ́ wa dúpẹ́ fún yín. Àmín. mo kí aláàjì wa Damjé lọ́tọ̀ ọlọ́run kọ́ bá wa kí yín ọlọ́run wa dúpẹ́ fún yín. aláàjì wa kí gàṣà lọ́jọ́ tí mo ṣe lọ́ọ̀chì ìwé mi ní last year tí mo lọ́ọ̀chì how to become extra. owó àdúrà ọlọ́run fún àlùbọ́rẹ́kà sí. Àmín ya Allah. aláàjì màláìkà màláìkà ni náà kó màláìkà náà lọ́wọ́ ẹ̀. mẹ́rin náà lọ sí mo ayé ni mo kẹta ayé ni pẹ́ẹ́pẹ́ ayé kẹta máa fowó iṣẹ́ fẹ́mi àgbà sí bá nílé mi kọ́ ni màá nù. bàbá commissioner of police àpàṣẹ àbúrò ní báyìí ní jábọ́ níbi tẹ́ ẹ ga dé yẹn. Àmín. ọjọ́ òbí tẹ wá ṣe lénìí ọlọ́wọ́ á fi ọjọ́ òbí náà yóò ṣe ní orí ọ̀tún fún yín tí yóò tún máa dá fún yín sí ọlọ́ àwọn ẹ̀mí ọlọ́run níwájú ọlọ́run. mo tara kíkí yín mo kí gbogbo àwọn bàbá wọn bá kábíyèsí tí wọ́n ń bẹ láàrin wa ọlọ́run bá kí yín sà. ajá pẹ́ lórí èrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́ ẹ̀mí yẹn á gùn lògbà náà pẹ́ ọlọ́run ẹni ọlọ́run onípàdé fún yín láéláé. ok bàbá ọlọ́run kẹ́mi ọ̀rọ̀ sẹ́ǹsì wọ́n sàrò ní láti pàdé wọn bàbá ọlọ́run kẹ́mi káhàlà bìkọ́. kọmíṣánná ìyẹn gbọ́dọ̀ fọlọ́pàá lówó ni àfikún lọ́wọ́ ọlọ́pàá sí ní màá tún dá a sí gan bàbá ayé àfihàn ìyàwó tó yà ẹgbẹ́ ọjọ́ mẹ́ta wà. bàbá ọlọ́run kẹ́mi àwọn ni wọ́n pè mí àti wọn ní wàásù lọ́dọ̀ ṣẹ́ẹ̀sì rẹ̀ mọ́ nígbà ṣe lọ́ńtì ìláìláì ọlọ́wọ́ àṣàdékùn orin àṣàdékùn dáadáa fún yíṣà ìjọ nígbà ló mọ nílẹ̀ ọláwọn ènìyàn ọlọ́run ẹ̀dá kan bá gbogbo àbáwá ọlọ́run kẹ́mi láyé. látara bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ara láàrin wa mo kí gbogbo ilẹ̀ múnú wa dùn nínú yóò ní bàjẹ́ mo kí gbogbo ẹni tí kí tọ́ sí o sẹ́ni tí kí ò tọ́ sí o everybody ni mo kí mi ò mọ̀ mọ́ èlé kí wàá ju báyìí lọ ìyá wa àgbà olóyè òní ìyá fún àwa channel of success ọlọ́mọdé bàjẹ́ fún yín ẹ̀yin ìyàwó mi níta ìdánimọ̀ ilé ẹ̀ ní ní dààmú o ẹ̀ ní ní wàhálà ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run ẹni ọlọ́run àdúrà wọn ní ọkọ yóò ní fẹ́yàwó lẹ́yìn tóbìnrin bá wá ṣàmì tán wọn tún wá ní ọkọ orí ẹ̀ ò ní dúró wọn ò ṣe ọkọ wọn ò ṣe ìyàwó. ọba aládùn àwọn náà fún wa àdúrà wa kò ní bàjẹ́ sí bàbá ìjọba ànáwánú wa ní aláti wa aláwìyé olórúkọ bàbá wọn lè ní jẹ́ wọ́n tàn mọ́ pé orúkọ bàbá yín ni bàbá tó bí mi jọ ní méjì bẹ́ẹ̀ni torí ká sáárù dín ní bàbá tó bí mi wọ́n wá fẹ́ràn àwọn àfa oníwàásí tó lọ́wọ́ ní kíkẹ́ ó yí àwọn náà níwọ̀nba kí n má dàbí mi fáàrí bàbá náà wá fẹ́ràn àwọn àfa tó bá jẹ́ ní ọlọ́run ńláńlá mo wá ká orúkọ bàbá anẹ́tìkù dín ní ìbùbùrọ̀ mo ká mẹ́nu bàbá tó bí mi tí wọ́n gbọ́ gbogbo gbà lọ́jọ́ tí mo wá rí torúkọ yín pariwo lọ́tún pariwo ló sì mọ̀ ọ̀gá ògbódò má rí bẹ́ẹ̀ àwọn anájímù àìṣẹ́ ní kọ̀rọ̀ èyí tó bá bá wa jẹ tó bá jẹ́ ní kọ̀rọ̀ ó lè ti orúkọ ni tó wá gba àpúrúfà bàbá kò ní bàjẹ́ fún yín wọ́n làwọn tó kí yín sá wọ́n làwọn ẹni ọlọ́run tó kí yín so látara bẹ́ẹ̀ mo kí gbogbo alápapọ̀ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. nínú ìṣẹ́jú mẹ́wàá tí mo fẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo sọ fún fẹ́ lò bọ̀ mo ti lo márùn-ún àti díẹ̀ látara káwọn èèyàn ń wọlé nǹkan kan ló jẹ́ kó tún lọ bẹ́ẹ̀ kò sí nǹkan tí mi fẹ́ sọ mọ́ pé ká tún rojọ́ no gẹ́gẹ́ bí ètò wa èmi ò kí ń fẹ́ ká máa waste time máa fẹ́ ká manage time púpọ̀ kò sí nǹkan tó kù ní sèyí pé ká ṣàdúrà fún ọmọ àti ìdílé àdìkọ́sì mi channel of success lábẹ́ àdúrà yẹn wọ́n ní kí n announce orúkọ ọmọ officially torí pé bàbá orúkọ yá yìí ló fún wa lórúkọ ọmọ yìí iṣẹ́ àfa kìí ló sọ. nígbà tí a tún wá bímọ míì lẹ́yìn ẹ̀ wọ́n ní ká sọ eléyìí ní Harris àtúnbí mi wọ́n ní ká sọ ọ́ ní Harris àtúnbí mi wọ́n ní ká sọ ọ́ ní Harrisu
tẹ̀síìrì bá bẹ̀rẹ̀ torí pé lọ́dọ̀ táwa fi dàbí kó ní bá fẹ́ dàbí síbẹ̀ yẹn ojú wípé gbogbo ohun tó sọnù ni wọ́n bá wa wá jáde nítorí ká máa fi gànà mú wa lọ́wọ́ lábẹ́ ọ̀rọ̀ sábà sọ pé sábà wọ̀nyí yóò máa yí ẹ lọ́jọ́ iwájú wọn á ní òun rèé rí sí dán wò tí ò bá sì níbẹ̀ bá gbà gbọ́ ẹ jẹ́ ká fà àdìpọ́sì ni máa bọ́ tòsí. àwọn alájà kí gbà sàtà alájà kò kún ọlọ́pàá àbáríkà sísà bá ẹjẹ́ ìyọ̀ǹda bàbá tó ní wá sí mi ọlọ́mọ ń pọ̀ ẹ̀dá kò torí ọlọ́run èyí tẹ̀ ẹ̀ jókòó yìí gan àkọlé lẹ́nu ṣe àwọn ọ̀dùnkún lọ́sà àwọn ọ̀dùnkún lọ́sà. so látara bẹ́ẹ̀ kí ajá àdìpọ́sì mi má jìnà kí n lè ṣe ráìtì fún wọn kí n lè ṣe ráìtì fún wọn mi ò gbọ́dọ̀ ṣàbòsí kódà kó jẹ́ 1 minute ni mo fi ṣe mi ò gbọ́dọ̀ má ṣiṣẹ́ tán wá tọ́run mi láti wá jẹ́ so nítorí bẹ́ẹ̀ kí ajá àdìpọ́sì mi má jìnà wọ́n tètè wá kí n ṣe tí mo fẹ́ ṣe láàrin 1 minute ká máa lọ so ọlọ́run fún àbáríkà sí ètò kù so látara bẹ́ẹ̀ ẹ̀dá àpẹẹrẹ kọ́ mọ́ máa bọ̀ ń tòsí ọmọ wọn tá a wá fún ní wàlímọ̀ tiẹ̀ lónìí òun ló ń jẹ́ Haris bọ̀ kó ṣe kúnnù àmọ́ o mo ṣe Harisu kúnnù àmọ́ tó bá ní Harisu kúnnù àmọ́ mu ni kọ́ tí mo nìyẹn tiẹ̀ àfọ olóko nìyẹn àfọ olóko ọlọ́gbà bó eléyìí ó ní bàyánì tá a bá bẹ̀rẹ̀ bàyánì ẹ̀ yóò wọnú ọ̀rákù ibi ọ̀rákù mo ló bá wáyé yóò wọnú rọ́múlì ọ̀hún ní rọ́múlì yóò wà nípa wá sójú agbódì ìpolówó ọjà yẹn làwọn àgbọ̀ ìjọba mi torí ọlọ́run ẹ ká fà àlùkọ́sì mi máa bọ̀ 1 minute torí ọlọ́run. Channel of success. mo ní kí wọ́n sí i. bàbá wa kí ó ńlá wọn kí ó yẹ mí ní kí ẹ máa bọ̀ wájú bí báyìí. ẹ máa gbọ́ mọ yín bọ̀ ní 1 minute. ẹ̀rẹ̀ máa gbé Haris bọ̀ láti ṣètò fún un. just 1 minute kì í yanjú ẹ̀ kúrò bẹ́ẹ̀. tá a bá wá parí ẹ̀ orí káwá tí mo gbẹ́lẹ̀ lọ́wọ́ ṣe ń sèwọ́n wọ́n sàlùmí ní 2006 orin náà ni màá wá kọ orin ẹni mo máa kọ tá a bá ṣe lọ bí súná orin ẹni máa kọ wà láyé ní ètò ti gbọ́ ó sọ fún gbogbo wọn ẹni ó ṣàbòsí ayakumullah. ó sọ fún gbogbo wọn o adọ́gbọ́n ni ó yá nà ó lá adọ́gbọ́n ni adọ́gbọ́n Abu Haris. Abu Haris ẹ máa gbé Haris bọ̀ gbogbo alápapọ̀ ẹ dákun torí ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní ẹ̀mí tó ń gbé inú ọmọ wa Haris mo fi àṣẹ ọlọ́run náà bẹ̀ wá mo fi yọ̀ǹda láti ọ̀dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. mo fi bẹ̀ wá mo fi àwọn ẹni ọlọ́run tó ká náà gbàgbọ́ mo fi wọ́n bẹ̀ wá ẹja nàka Haris sí ọmọ Haris níbi tá a bá wà ẹ dákun ẹ lè ná díẹ̀ báyìí ẹ lè ná lókè bó bá ṣe rọ̀ yín lọ́rùn ẹ ṣáà mi sọ̀rọ̀ ẹ nù kẹ́ẹ̀dẹ̀ fi máyì kiri sí láàrin ìṣẹ́jú kan yìí gbogbo tẹ́ ẹ bá mọ̀ ládùúgbà tó ń jẹ́ àdúrà oore àti kò tẹ́ ẹ bá wà àti tẹ́ ẹ bá jẹ́ ẹlẹ́yẹ inú wa oṣó inú wa àtògìdá àti mọ̀gìdán àti ààyè àti rúrùfì láyínì àti rúrùfì báṣárì àti nísùlì sáánì nísùlì àyàwánì àti kúrọ́tìlì òyúnì àti sábúrátìlì kùlúbì àti ábìlì òyúnì àtẹ̀yìn òréré tẹ́ ẹ máa ń rí ojúlópin gbogbo yìí ni mo fẹ́ kẹ́ bá mi dọ̀ta ní sọ́kùn náà àti ẹ̀yìn àdùsẹ̀kí náà sì fi lípù búrì ẹ̀yìn tí wọ́n máa ń rojọ́ bàbá fúlábùrú tí ó sì máa bá yí ọmọ jẹ́ lórílẹ̀ àlàyé gbogbo yìí ni kẹ́ bá dọ̀ta ní sí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣeré mórí ilẹ̀ àlàyé yìí láti wá ṣe fàájì tẹ́yìn náà sì gba owó èèyàn wọ̀ táyé ń wò ilé èèyàn ṣùgbọ́n tẹ́mi àti ìmọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ mo pè yí gbogbo yẹn bá dọ̀ta ní sọmọ yẹn dàpọ̀ mo ti pè yí o ṣé mo pẹ́ gbọ́dọ̀ gbọ́ gbàdé tí mo di. kábíyèsí wọn létí. gbogbo ẹja ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ọmọ wa. ọmọ wa. Haris. Haris. kọlọ́njì olálùbáríkà. kọlọ́njì ní àlùbáríkà. ẹlẹ́ẹ̀kejì òun ò ní bisimilahi rahman nínú ọdá wà fún ara ẹ̀ lẹ́yìn tí ẹ ní bisimilahi rahman rahim. tálágbára máa ń sọ̀rọ̀ orúkọ ẹ̀ ní ó síwájú kó tó sọ kó tó forúkọ ọlọ́run sí òun ló fàtà lọ́wọ́ Suleiman bí iná omi Suleiman síwájú kó tó fi wà iná omi Suleiman rahman rahim yóò jẹ́wọ́ ara ẹ̀ yóò wà ní gbogbo tí mo jẹ́wọ́ ara bí ọlọ́run náà ní o kò yé mi nìyí. ìta bẹ́ẹ̀ ṣe ń ṣe òkò Bismillah ẹ bá mi kúre fún ẹ jẹ́ kan tún gbé yẹn náà mo tún bẹ̀rẹ̀ ẹ má kàmẹ́rà àwọn àfa àkọ́kọ́ sí ẹ má kàmẹ́rà àwọn o àmọ́ kàmẹ́rà àwọn àfa àwa ìyẹn ti wà láwọn o. àbàkọ́ wọn ni kò má kà yàwó ń jagun gbà yẹn ni kọ́ kàmẹ́rà yìí ọkàn sí má balẹ̀ gẹ́ ẹ já ẹ bá ń dọ̀ka Haris ẹ bá ń wúre fún gbogbo ìran tẹ bá mọ̀ tó jáde wá ọmọ wa Haris amọ̀ ẹ pẹ̀lú orúkọ Ọlọ́run tó ní ẹ pẹ̀lú orúkọ àwọn ẹ̀mí Ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin orúkọ yáàyè
سبوه mọ́lùkẹ́sà yáàhì الملائكة fọ́ìkọ̀ yáàhì سبوه àṣìfọ́ yáàhì الملائكة tí wọ́n jẹ́ the 4 cardinal angel tí ọlọ́run fi wọ́n ró orílẹ̀ alààyè mẹ́rẹ̀ẹ̀rin tó fi wọ́n rọ̀gbà yìí ká ọlọ́run fi wọ́n gba àánú fún ẹ ó sì lò wọ́n fún ẹ láti wọ inú àárín wa wá ọmọ Aris á pa àṣẹ nínú ẹ̀mí wípé gbogbo tó ń jẹ́ oore kọ́lọ́bà wa ṣe fún ẹ. Àmín. Gbogbo tó ń jẹ́ àánú kọ́lọ́bà wa ṣe fún ẹ. Àmín. Gbogbo tó ń jẹ́ ìdùnnú kó máa jẹ́ tiẹ̀ látòlè lọ. Àmín. Gbogbo tó ń jẹ́ àlùbáríkà kó máa jẹ́ tiẹ̀ látòlè lọ. Àmín. Apàṣẹ ọlá sínú ìgbésí ayé ẹ ò ní ṣẹrú láyé. Àmín. Apàṣẹ ọrọ̀ sínú ìgbésí ayé ẹ ò ní dààmú. Àmín. Apàṣẹ pẹ̀lú àṣẹ ẹ̀mí tó ń gbénu wa tó ń gbénu ìwọ náà kí a pa tí ń wí kí sábìsì ń jẹ ẹ̀dẹ́dẹ̀ máa gbọ́ kó sì máa mú lọ lé àṣẹ. Àmín. Orí ẹ̀ ò gbọ́dọ̀ gbà bọ̀dù. Ìbànújẹ́ kan ò gbọ́dọ̀ kàn ẹ́. Àmín. Ìnira ò gbọ́dọ̀ kàn ẹ́. Àmín. Àwọn táwọn á sọ̀rọ̀ ya sí mọ tó ń jẹ́ nira ìwọ ò ní mọ̀. Àmín. Àwọn táwọn sọ̀rọ̀ ya mọ tó ń jẹ́ ọrọ̀ ni yóò máa jẹ́ tiẹ̀ sísí láéláé. Àmín. Àánú ni yóò máa jẹ́ tiẹ̀ sísí láéláé. Àmín. Ìdùnnú á máa jẹ́ tiẹ̀ sísí láéláé. Pẹ̀lú àṣẹ orúkọ ya hì. Pẹ̀lú àṣẹ mọ́ríkẹ́tà ya hì. Pẹ̀lú àṣẹ pẹ́yìpọ̀ ya hì. Pẹ̀lú àṣẹ kásìmọ̀ ya hì. Kọ́lọ́ wọlé ọjọ́ àkọ́kọ́ tí Olúwa mi ẹ̀mí àgbà tí wọ́n fojú ní orúkọ ya hì ní èmi rè ìwọ rèé. Wọ́n wọlé ọjọ́ náà kálùbáríkà kó máa jẹ́ tiẹ̀ sísí láéláé. Àmín. Ẹja ṣe àmínà bìkúrú wà àmínú àmínú kúrú wà àmín àmínú bìkúrú wà bìkúrú kún bìkúrú fàyẹ̀kún ìdájà kún nasrullahi fàyẹ̀kún wàlfàtìwù bìjáìkún. ورأيت الناس فيكون يدخلون محمد مولانا في دين الله خالق الخلق أفواجكم بقول فيكون فسبح بحمد ربك بكم سليمان وبلقيس روحا خيرا كن فيكون واستغفروا إنه كان توابا يا شفاني بحرمة جبريل وميكائيل وإسرائيل وإسرائيل آمين روحي مركة يا إلهامي كيف يا إلهامي يا orin náà ni a bá ń kọ fọmọ pé nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Ẹ̀mí gígùn tí ó lò dálẹ́dálẹ́. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Àlàáfíà tí ó lò dọjọ́ ogbó. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Àrísìkí tí kò ní lópin. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Ẹ̀mí gígùn tí ó ní. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ wa. Nǹkan mẹ́ta Ọlọ́run fọ́mọ. Allah
محمد مولانا مولانا خالق هو نور وهانينا وسليمان وبارك سرورا الله نور الله محمد Máìkì fẹ́ kọjá. Wọ́n lówó 250,000 kó jẹ́ owó kùnà fún prof. Kò sí tó kù mọ́ ju ká máa lọ sọ́dọ̀ látọ̀dọ̀ bàbá àlùkò sì mí 250 òun ni wọ́n kó kalẹ̀ lówó kùnà. Bàbá àlùkò. Látorí bàbá wa àlùkò